jẹ́ ń fún àga wọn lónìí ẹsẹ̀ méjì yóò mọ ìjíṣẹ́ fún wọn tó bá dé. Mafa'alatun fa'ulun afa mafa'alatun fa'ulun aya sakibun fakharul anami la'innakum aya sakibun fakharul baraya la'innakum علوتا إلى الألياه قلت لمبصرون bàbá wa gbali Amaawy àmọ́ bá ṣe ròyìn wọn Ànábì wa Muhammad mo fẹ́ jẹ́ ayọ̀bó lálẹ́ yìí. Ya Mustafa Sayyidi Ya Mustafa Sayyidi Ya Mustafa Sayyidi Mawlaya salli wa sallim da'iman abada. Àfáàyè sẹ́rí tí wọ́n bá ní ti Ọlọ́run fẹ́ràn kálukú ó yàtọ̀ ọ̀tọ̀ púpọ̀ iná ṣe àyàkún lásátá. Bàbá wa gọ́fúnà Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ ẹ jẹ́ kí ní inú ó máa lọ létí inú kó máa lọ létí inú ibi táwọn ìyàwó ti bá wa gbé mo mọ̀ páwọn ìyàwó gbélé yìí pé Allahumma salli ala Sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallimu taslima Maulaya salli wa sallimu daiman olólùfẹ́ Ànábì nìkan mo pè ala habibika khairil khaliqi kullihim ami tadakuri jirani bisi salami masajid adamu anjara memukilatin bi ani abu isola ibuna jala mutaqaddamu ó ti wá abu isola ibuna jala mutaqaddamu ala fasima anfashiru nafusin bila miran bàbá Ìṣọ̀lá dé akọrin ọgbọ́n tó sì bá àgbà mu níbi káfédè tú èdè láfìgbàdé tí yàbá dòde Allahumma salli ala Sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallimu sẹ́kẹ́sẹ́kẹ́ tó pọ̀ fanabi ọmọ Amina Ọlọ́run wọlá Muhammadu jẹ́ bùkátà wa òbíya Allahumma salli ala Sayyidina Muhammad wa rabbi salli ala Sayyidina oya ya Mustafa Sayyidi ya Mustafa Sayyidi sọ pé ya nura nuri ya nura nuri lè huda nítorí Muhammadu ala ayyuhal mamduhu Ànábì lè máa fi ilé ẹ̀ àwọn èèyàn yóò yọ̀gbọ́ Ànábì dùn mọ́mí láàyè yìí ó ní ẹsẹ̀ márùn-ún fún Ànábì ó ní ẹsẹ̀ márùn-ún fún Ànábì ala ayyuhal mamduhu ó máa kà á ní ala ayyuhal mamduhu ya afdalal wara wa ya ayyuhal mahmudu sal amdi walliwa afayo tẹ̀lé mi ẹ̀sìn bímọ àbí ala ayyuhal mamduhu ya afdalal wara wa ya ayyuhal mahmudu sal amdi walliwa بسرك يا سر الإلهي ونوره وجايك يا ياسين أحمد مصطفى جزاك إله العرش يا خير مرسلين وصلاة ولوليا وأنت بعلي أولى صلى الله عليه وسلم دعوت بكلمة علي جل سانه لكي 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 لكي
ويطيع فللبقيا صلى الله عليه وسلم هدى وجلا علما ونايا ورحمة وعافية تكفي جميع بلايا يا مصطفى سيدي يا مصطفى سيدي مصطفى سيدي أيوة النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ولا يصلي وسلم دائما أبدا صلى الله عليه وسلم على حبيب سبي ولي النبي لبابا ويوبو أيوة سوا يوبو النبي دمامي باي على حبيبك خير الخالق كل أدي دجيجو النبي تبا فبي النبي يا مصطفى سيدي يا مصطفى سيدي يا مصطفى سيدي يا مصطفى سيدي اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد لولا محمد ادونا بروبي اس مامي سأجي جو النبي ابي اجي جو اما كوا سمبيني ẹjọ́ àwọn bí àbí sallallahu alayhi wa sallam ọyẹ mú wá ọ̀rọ̀ sínú tó lè wọn orin wá màá fún yín lónìí ẹsẹ̀ mẹ́ta fa nẹ́bì mùsẹ́fún ìlú ń fa ìlú 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 nítorí Muhammad ẹ lè understand. Allahumma salli ala sayyidina Muhammad. Àṣẹ́kọ̀ làbẹ́ kọ́ lọ jáde wẹ́. Pẹ̀lú ògbó ọlọ́run eléyìí tá a ṣe yìí. Ọlọ́run má fi ṣàṣẹ mọ́. Gbogbo ẹ̀yin ìyá wa tẹ wá lẹ́wọ̀ ànábì ọlọ́run má jẹ́ máa padà sí ibú. Ẹ sọ pé tèmi ò ní ṣòro ṣe láyé tí mo wà ó. Tèmi ò ní ṣòro ṣe láyé tí mo wà. Wọ́n wọlá bíbí Muhammadu ọmọ Amina ó. Tèmi ò ní ṣòro ṣe láyé tí mo wà. Ẹgbẹ́ mi kọ́lé ra mọ́tò wọn lọ́mọ káwọn tó ń sílé. Tèmi ò ní ṣòro ṣe láyé tí mo wà. tèmi ò ní ṣòro ṣe láyé tí mo wà. mi ò ní ṣòro ṣe láyé tí mo wà. tèmi ò ní ṣòro.